Lúùkù orí 16. Ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pẹ̀lú pé ọkùnrin ọlọ́rọ̀ kan wà tí ó ní ìríjú kan. Òun náà ni wọ́n fi sùn pé ó ti ń fi ohun ìní rẹ̀ ṣòfò. Nígbà tí ó sì pé, ó wí fún un pé, èéṣe tí èmi fi ń gbọ́ èyí sí ọ? Ṣírò iṣẹ́ ìríjú rẹ, nítorí ìwọ kò lè ṣe ìríjú mọ́. Ìríjú náà sì wí nínú ara rẹ̀ pé, èwo ni èmi yóò ṣe, nítorí tí olúwa mi gba iṣẹ́ ìríjú lọ́wọ́ mi. Èmi kò lè wálẹ̀, láti ṣagbe ojú ń tì mí. Mo mọ èyí tí èmi yóò ṣe, nígbà tí a bá mú mi kúrò níbi iṣẹ́ ìríjú, kí wọn kí ó lè gbà mí sínú ilé wọn. Ó sì pe àwọn ajigbèsè olúwa rẹ̀ sọ́dọ̀ rẹ̀. Ó sì wí fún èkíní pé, èèló ni ìwọ jẹ olúwa mi? Ó sì wí pé, 100 òsùwọ̀n òróró. Ó sì wí fún un pé, mú ìwé rẹ, sì jókòó nísinsìnyí, kí o sì kọ 50. Nígbà náà ni ó sì bi ẹnì kejì pé, èèló ni ìwọ jẹ? Òun sì wí pé, 100 òsùwọ̀n àlìkámà. Ó sì wí fún un pé, mú ìwé rẹ, kí o sì kọ 100. Olúwa rẹ̀ sì yin aláìṣòótọ́ ìríjú náà, nítorí tí ó fi ọgbọ́n ṣe é. Àwọn ọmọ ayé yìí ṣàgbọ́n ní ìran wọn ju àwọn ọmọ ìmọ́lẹ̀ lọ. Èmi sì wí fún yín, ẹ fi mámónì àìṣòótọ́ yan ọ̀rẹ́ fún ara yín, pé nígbà tí yóò bá yè, kí wọn kí ó lè gbà yín sí ibùjókòó wọn títí ayé. Ẹni tí ó bá ṣe olóòótọ́ ní ohun kíkíní, ó ṣe olóòótọ́ ní pípọ̀ pẹ̀lú. Ẹni tí ó bá sì ṣe aláìṣòótọ́ ní ohun kíkíní, ó ṣe aláìṣòótọ́ ní ohun pípọ̀ pẹ̀lú. Ǹjẹ́ bí ẹ̀yin kò bá ti jẹ́ olóòótọ́ ní mámónì àìṣòótọ́, ta ni yóò fi ọrọ̀ tòótọ́ ṣú yín? Bí ẹ̀yin kò bá sì ti jẹ́ olóòótọ́ ní ohun tí ń ṣe ti ẹlòmíràn, ta ni yóò fún yín ní ohun tí ń ṣe ti ẹ̀yin tìkára yín? Kò sí ìránṣẹ́ kan tí ó lè sin olúwa méjì. Àyàṣe bí yóò kórìíra ọ̀kan, yóò sì fẹ́ èkejì, tàbí yóò fi ara mọ́ ọ̀kan, yóò sì yan èkejì ní pọ̀sí. Ẹ̀yin kò lè sin Ọlọ́run pẹ̀lú mámónì. Àwọn Farisí tí wọ́n ní ojú kòkòrò sì gbọ́ gbogbo nǹkan wọ̀nyí, wọ́n sì yọ ṣùtì sí i. Ó sì wí fún wọn pé, ẹ̀yin ni àwọn tí ń dáre fún ara yín níwájú ènìyàn, ṣùgbọ́n Ọlọ́run mọ ọkàn yín. Nítorí èyí tí a gbé níyìn lọ́dọ̀ ènìyàn, ìríra ni níwájú Ọlọ́run. Òfin àti àwọn wòlíì ń bẹ títí di ìgbà Jòhánù. Láti ìgbà náà wá ni a ti ń wàásù ìjọba Ọlọ́run. Olúkúlùkù sì ń fi ipá wọ inú rẹ̀. Ṣùgbọ́n ó rọrùn fún ọ̀run òun ayé láti kọjá lọ, ju kí ṣóńṣó kan ti òfin kí ó yẹ̀. Ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀, tí ó sì gbé òmíràn ní ìyàwó, ó ṣe panṣágà. Ẹnikẹ́ni tí ó bá sì gbé ẹni tí ọkọ rẹ̀ kọ̀ sílẹ̀ ní ìyàwó, ó ṣe panṣágà. Ǹjẹ́ ọkùnrin ọlọ́rọ̀ kan wà tí ó ń wọ aṣọ elése àlùkò àti aṣọ àlà dáradára, a sì máa jẹ dídùn dídùn lójoojúmọ́. Alágbe kan sì wà tí à ń pè ní Lásárù, tí wọ́n máa ń gbé wá kalẹ̀ lẹ́bàá ọ̀nà ilé rẹ̀. Ó kún fún ojú. Òun a sì máa fẹ́ kí a fi ẹ̀ẹ̀rún tí ó ti orí tábìlì ọlọ́rọ̀ bọ́ sílẹ̀ bọ́ òun. Àwọn ajá sì wá, wọ́n sì fà á ní ojú lá. Ó sì ṣe, alágbe kú, a sì ti ọwọ́ àwọn áńgẹ́lì gbé e lọ sí òkun àyà Ábúráhámù. Ọlọ́rọ̀ náà sì kú pẹ̀lú, a sì sìn ín. Ní ipò òkú ni ó gbójú rẹ̀ sókè. Ó ń bẹ nínú ìṣẹ́ oró. Ó sì rí Ábúráhámù ní òkèèrè, àti Lásárù ní òkun àyà rẹ̀. Ó sì ké, ó wí pé, bàbá Ábúráhámù, ṣàánú fún mi, kí o sì rán Lásárù kí ó tẹ orí ìka rẹ̀ bọmi, kí ó sì fi tù mí ní ahọ́n, nítorí èmi ń joró nínú ọ̀wọ́ iná yìí. Ṣùgbọ́n Ábúráhámù wí pé, ọmọ, rántí pé nígbà ayé rẹ ìwọ ti gba ohun rere tìrẹ, àti Lásárù ohun búburú.
ṣùgbọ́n nísinsìnyí ara rọ̀ ọ́, ìwọ sì ń joró. Àti pẹ̀lú gbogbo èyí, a gbé ọ̀gbun ńlá kan sí agbedeméjì àwa àti ẹ̀yin, kí àwọn tí ń fẹ́ má bàa lè rékọjá láti ìhín lọ sọ́dọ̀ yín, kí ẹnikẹ́ni má sì lè ti ọ̀hún rékọjá tọ̀ wá wá. Ó sì wí pé, ǹjẹ́ mo bẹ̀ ọ́, bàbá, kí ìwọ kí ó rán ọ lọ sí ilé bàbá mi, nítorí mo ní arákùnrin 5 kí ó lè rò fún wọn, kí àwọn kí wọ́n bá wá sí ibi oró yìí pẹ̀lú. Ábúráhámù sì wí fún un pé, wọ́n ní Mósè àti àwọn wòlíì, kí wọn kí ó gbọ́ tiwọn. Ó sì wí pé, bẹ́ẹ̀ kọ́, Ábúráhámù bàbá, ṣùgbọ́n bí ẹnìkan bá ti inú òkú tọ̀ wọ́n lọ, wọn yóò ronúpìwàdà. Ó sì wí fún un pé, bí wọn kò bá gbọ́ ti Mósè àti ti àwọn wòlíì, a kì yóò yí wọn ní ọkàn padà bí ẹnìkan tilẹ̀ ti inú òkú dìde.